Africa Content TV. Ladies and gentlemen, welcome, Bawasi. Yes, so yes, everything is said. Ibadan lawa, as in Dublin, Bawasi wa Ibadan nínú of 21. Yes, in 30. But to God be the glory. The day is here. Are you ready? Bawasi is greeting everyone. Let me quickly recognize the presence of our big sister. And of course, the boss in this entertainment industry, the chief of hosts of Pasuma show all over the world. Welcome, Chief Mrs. Doyi Kukoyi. You are welcome, ma. You are welcome, ma. Ẹ dúró dédé. Ìjọba àgbà ti débi ẹ dúró dédé. Ẹ jókòó ẹ jọ̀ọ́. Let's find our safe place. Let's find somewhere to safe place. Let's find. Wow! In the house we have SSG in the house. You're welcome. You're welcome. Enjoy that everything one another. Bawasi ti wà ń bí. Ó máa wá kò ní wá, á débí kò ní débí. Fíìmù ni kò lè jọ́ kò lè ṣẹlẹ̀. Ó ti ṣẹlẹ̀. Eléyìí yàtọ̀ sí pé wọ́n ní wọ́n pé. Bawasi is very much in the building. Baba, you're welcome, sir. You're welcome, sir. You're welcome, sir. Let go of it. Ọ̀tá ò fẹ́ fẹ́ pàdé lẹ́lẹ́ ìyá. Àyàfọ́ lọ́rùn àpapọ̀ káwọ́lá. Ṣé ká bí kúrò lórí wa? Ilẹ̀ wí. Èèyàn mi jẹ́jọ́ pé bàbá ká. Jẹ́jọ́ pé òṣèré tó pọ̀ tó kọ́ láyé mi. Láyé mi. Èèyàn mi jẹ́jọ́ pé bàbá ká. Jẹ́jọ́ pé òṣèré tó pọ̀ tó kọ́ láyé mi. Ọ̀dà bẹ́ẹ̀rẹ̀ àkàlà ọ̀dà bẹ́ẹ̀rẹ̀. I want my people here tonight to know that I know Santana. I have good relationship with all my fans, and I have some that are fans, many that are fans. Are you with me? Ọ̀dà bẹ́ẹ̀rẹ̀. First bundle, súnmọ́ mi bí. Ọ̀dà bẹ́ẹ̀rẹ̀. First bundle, súnmọ́ mi bí. Ṣẹ́jú kan péré, súnmọ́ mi bí. Súnmọ́ síwájú pé ìdání ọ̀mọ̀ tó lọ. Ìdání ọ̀mọ̀ tó lọ. Pátápátá mo kí. Bẹ̀rẹ̀ látọ̀rí FON, Ọláyínká, ìwẹ́ Ọláyínká, Déni yóò pé bàbá, Ìyẹ́fẹ́lẹ́. Ọjà táyé lọ, bàbí Ìyẹ́fẹ́lẹ́. Bàbá Ìdídòwú Santana, bàbá Dòwú. Ẹ̀lẹ́kọ́ agbọ́dì ìdè. Oganla Fújì Bawasi. Wọ́n ní kò ní wá. Oganla ó ti kórí wọlé. Ìyẹ́fẹ́lẹ́ ó ti lórí. Ẹ máa lówó mọ́. Ó ti lórí. Mo máa lówó mọ́. Ìyẹ́fẹ́lẹ́ alọ́run máa kún ọ̀pọ̀ ọmọ sọ̀rọ̀ wá sọ̀rọ̀. Ó ti lórí. Bawasi.